bàbá aláṣírí ìràwọ̀ bàbá yìí wọ́n tún tú àṣírí míì nípa Portable, wọ́n tú àṣírí kan tó yà mí lẹ́nu nípa Portable. Ẹ wo ẹ jẹ́ ń gbé yín débẹ̀. Ẹ kàn ń blame Portable ni o, kì í ṣẹjọ́ Portable. Àwọn àṣírí kan bẹ ní abẹ́ ọ̀rọ̀ Portable tí mo sì fẹ́ ṣàlàyé lé lórí. Ṣé rí bí ọmọdé bá pa ikú adájẹ́ o, bó bá pa ẹja adájẹ́, ṣùgbọ́n tó bá pa àrọ̀ gidigba á gbé wá sílé fún àwọn òbí ẹ̀. Portable kan sọ pé òun mọ nǹkan, òun jáde, òun láṣìírí. Ṣé rí wọ́nranwọ̀nran tó ń ṣe yẹn kò jẹ́ kí Portable mọ̀ pé kò mọ nǹkan kan. Wo bí nínú ayé láyé wà, lẹ́yìn ayé ayé sì tún wà. Ayé pín sí ibì kan, ayé jù sí ibì kan ju ara wọn lọ. Mo fẹ́ sọ àwọn àṣírí kan nípa ọ̀rọ̀ Portable. Ṣé wọ́nranwọ̀nran tẹ́rí Portable tó ń ṣe yẹn kì í ṣẹjọ́ Portable. Àwọn oògùn tí Portable ṣe kó lè blow wèrè wà nínú tí wọ́n lò fún, kò sì ṣe àwọn ètùtù rẹ̀ bó ṣe yẹ kó ṣe. Ẹ la etí sílẹ̀ kẹ́ gbọ́ nǹkan tí mo sọ fún yín. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Fún ẹ̀yin tí ọ̀rọ̀ bàbá ìwòye dáadáa, wọ́n ní nǹkan tó ń ṣe Portable ni wípé ibi tó kí ojú bọ̀, àwọn iṣẹ́ tí wọ́n ṣe fún, wọ́n ní wèrè wà ń bẹ̀. Ṣùgbọ́n nǹkan tí mi ò tí ì mọ̀, ṣé wọ́n bu nǹkan lára wèrè ni, àbí wọ́n lo dídí wèrè ni, àbí wọ́n lo orun wèrè ni, àbí wọ́n lo aṣọ wèrè ni, àbí wọ́n lo bàtà wèrè ni, kò yé mi. Torí ọ̀tọ̀ níbi táwa ń gbójú tẹ́lẹ̀ wípé báyà ogun ilé ló lọ́wọ́ sọ̀rọ̀ ẹ̀. Ṣùgbọ́n bàbá ìràwọ̀ làwọn ń wò, àwọn ní nǹkan táwọn rí nìyẹn, pé ibi tó ti lọ ṣáájò àwọn èròjà tí wọ́n papọ̀ pé wèrè wà ń bẹ̀, nǹkan tó ní ṣe pẹ̀lú wèrè wà ń bẹ̀, pé òun ló ń dà láàmú. Ẹ̀yin tí ẹ wájú ọ̀mọ̀ràn tí mo rí ìgbín nínú karahun, ṣé lóòótọ́ ni? Kí lẹ rí sí? Ṣé àjò tí Portable ṣe sọ ló ń dà láàmú? Ẹ là wá lóye lábẹ́ comment section. This is Ajomade. Ire, ó dàbọ̀.